Ẹ kú dédé àsìkò yìí o, láì gbára wa lákòókò bó ṣe ń lọ níkànnì yìí ẹ máa gbọ́, bó ṣe ń lọ lórílẹ̀‐èdè yìí á máa jẹ́ kẹ́ ẹ gbọ́. Èyí tó ṣe pàtàkì jùlọ ni pé kọ́lọ́hún Olódùmarè kó bá wa mú àwọn ẹni ibi. Àwọn ẹni ibi pọ̀ lórílẹ̀‐èdè yìí, tá a bá ń tanra wa jẹ lókù. Àwọn ìka èèyàn lájọ dòwò pọ̀. A máa dùn mí pé bó lọ́lọ́run ṣe dá wa sí ojú kan náà báyìí. Ṣùgbọ́n ẹ nígbàgbọ́ pé ẹ ṣe ayé wa, a ṣe ayé wa, a ṣe ìlú yà. Àwọn tí Ọlọ́run tò wá mọ́ làwọn èèyàn tá a ṣì ní. Kọ́lọ́ba kó jọ̀ kó bá wa mú àwọn èèyàn rere, àwọn èèyàn dáadáa, àwọn tó máa níbẹ̀rù Ọlọ́run kó mú wá sáwùjọ wa, kóhun gbogbo lè bá a lọ bó ṣe yẹ kó lọ fún wa. Ṣé rí lóòótọ́ látìgbà tí àwọn ará Israel tí wọ́n ti gbà, tí wọ́n ti ń sọ wípé àwọn wà lẹ́yìn àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà láti gbógun ti àwọn agbésùmọ̀mí àti afẹ̀míṣòfò, nìkan dàbẹ̀ ni pé ó ti ń ṣẹnu re. Lánàá ìròyìn kan jáde, mi ṣe bẹ́ẹ̀ sọ̀rọ̀ lórí ẹ̀, pé wọ́n mú àwọn afurasí afẹ̀míṣòfò 8. Ó jáde nínú ìwé ìròyìn Daily Post. Ìdùnnú leléyìí jẹ́ fún gbogbo ọmọ Nàìjíríà, ṣùgbọ́n àwọn ará òkè ọya ìbànújẹ́ ló jẹ́ fún wọn. Ó sì ń béèrè pé kí ló dé tó ń jẹ́ ìbànújẹ́ fún wọn. Bí mo ṣe ń béèrè ni mò ń dáhùn fúnra mi pé nítorí pé àwọn ni wọ́n wà nídìí ẹ̀. Wọ́n wà nídìí ẹ̀ láti máa pa ènìyàn, fi ẹ̀mí àwọn ènìyàn ṣòfò. Wọn ò dá dúró kán máa fẹ̀mí àwọn ẹbí tí wọ́n ṣòfò. Ṣùgbọ́n wọ́n sì dúró nídúró pé àwọn ṣetán láti máa fẹ̀mí àwọn èèyàn ṣòfò lọ. Ó wá ń bínú pé àwọn èèyàn kan dìde láti gba àwọn tí wọ́n fẹ́ máa fẹ̀mí ẹ̀ ṣòfò, àwọn kan dìde láti gbà wọ́n sílẹ̀. Irú ayé wo ni ìlú yìí wà nínú ẹ̀ yìí? Irú àwọn èèyàn wo ni àwọn ará bí tò wá papọ̀ mọ́? Àwọn tó tò wá papọ̀ tí wọ́n ní wọ́n jàn wá pọ̀, wọ́n sọ wá di Nàìjíríà, ìkà ni wọ́n ṣe o. Ẹni tó wà nù wọn tó bá kú re kò ní sùn re. Bàbá rẹ̀ yìí tí ò tí ì kú nù wọn kò ní kú re. Torí pé wọ́n rí wa pé àwa àtàwọn ará bí àdọ́gba, ṣùgbọ́n nítorí ìmọ̀tara ẹni nìkan ni wọ́n ṣe sùwápọ̀ kán lè máa rí wọn lò, tí wọ́n sì ń kó nǹkan àjà olóró fún wọn against wa. Àwọn suspected terrorists tí wọ́n mú yìí nílùú Borno ni, ìlú Borno ni wọ́n ti arrest wọn. Ṣùgbọ́n kí ni yóò ṣẹlẹ̀ sáwọn tí wọ́n mú yìí? Ẹ̀pá àwọn Israeli àti US sọ pé no more repentant Boko Haram terrorists, no more repentant militant. Ìyẹn ni pé Boko Haram ní òun ò ṣe mọ́ káwókè, ikú lè rẹ̀ ẹ̀ṣẹ̀ ni. Ọ̀dà bẹ́ẹ̀ progress tá à ń fẹ́ leléyìí, ṣùgbọ́n bó ṣe ń ṣẹlẹ̀ yẹn níbì kan, èmi ètò ń ṣẹlẹ̀ níbòmí. Ní ìpínlẹ̀ Plateau, àwọn community kan wà níbẹ̀ tó ń jẹ́ Bere. Àwọn ọ̀dọ́ ọbẹ̀ ya síta láti máa sọ fún bàbá wa Bọ́lá Ahmed Tinubu pé enough is enough. Ẹ ti ban àwọn ará bí, ìyẹn àwọn Fúlàní darandaran Myetti Allah láti máa gbé weapon káàkiri. Ṣùgbọ́n wọn ò sinmi, wọn ò dákẹ́jẹ́, wọ́n sì ń gbé kiri. Ẹ jọ̀ọ́, ẹ jẹ́ á bira wa léèrè, agbára àwọn Fúlàní darandaran yìí báwo ló ṣe pọ̀ tó tí òfin múlẹ̀ lọ́dọ̀ wọn? Ká sì béèrè lọ́wọ́ àwọn agbófinró wípé mélòó nínú wọn ni wọ́n ti gba ìbọn AK-47 ọwọ́ ẹ̀ sílẹ̀. Bá ní kò kàn wá, ó lè kẹ́ni tó máa kàn tó máa fi kàn wá.
àwọn ọ̀dọ́ yìí pariwo nítorí pé àwọn Myetti alàyè tó fẹ̀mí àwọn èèyàn innocent people wọ́n tó fẹ̀mí wọn ṣòfò ní community Bere. A sì rí bàbá wa, bàbá orílẹ̀-èdè Nàìjíríà Yakubu Gowon kàn ti comment for a day. Kí ni àwọn ará Plateau ṣe fún yín? Kí ló dé tẹ́ ẹ̀ tí ẹ̀ jáde kẹ́ ẹ pariwo kẹ́ ẹ sọ̀rọ̀ pé eléyìí pọ̀? Ṣé gbogbo tí wọ́n ṣe fún wọn ní Plateau tí wọ́n ń ṣe lọ́wọ́lọ́wọ́ ṣé ìdùnnú yín ni? Bàbá Yakubu Gowon, ẹ wà nínú àwọn tó ja ìjà abẹ́lé orílẹ̀-èdè yẹn sì jẹ́ olórí ìlú ìrírí. Ṣé kí wọ́n bá sọ pé ó sọ̀rọ̀ pẹ̀lú ọjọ́ orí yín? Come out, say something, let people know that you are there. Wọ́n ń fi ẹ̀mí èèyàn ṣòfò nílùú Plateau, nípínlẹ̀ Plateau. Bàbá Yakubu Gowon, please say something. For one day, ẹ sọ̀rọ̀. Ẹ̀yin ará mi nínú ilé, ṣó dára tó ṣá nírú ipò tí bàbá yìí ti dìmú lórílẹ̀‐èdè Nàìjíríà tí ò sí pò mí tó jùlọ rí nílùú tí wọ́n ti wá, ìlú tí wọ́n ń gbé. Àwọn ọ̀dọ́ Bere ní wàhálà tó ṣẹlẹ̀ láàrin àwọn Myetti alàyè àtàwọn ó ti ń gògò bọ̀ díẹ̀díẹ̀ tí wọ́n sì ti ń pariwo pé àwọn Fúlàní ò lè máa wá ṣe forest guard àwọn ibi wàhálà ti ṣẹlẹ̀ nìyẹn o. Ẹ gbọ́ so possible kéèyàn lọ máa ṣe forest guard nílùú onílùú? Ìta ń sọ fún yín lélẹ́yìí pé àwọn ará bíi tí wọ́n wà fún ni pé wọ́n fẹ́ máa pọmọ onílùú kán sì máa gba nǹkan ní wọn. Màálù tí wọ́n ń dà kiri, ẹ rántí pé bàbá wa Bọ́lá Ahmed Tinubu ti stop àti pé kán máa kó weapon kiri o, àti pé kán máa kó màálù kiri o. Ṣùgbọ́n òfin yẹn wọ́n ṣe ni, wọ́n sọ ni. Ṣómúlẹ̀. Kí la fẹ́ ṣe tó fi máa múlẹ̀? Ṣófin àfẹnuṣe tàbí àìrẹ́ni gbèrò tàbí ká sọ pé àwọn agbófinró tó yẹ kán gbé òfin yẹn ró ẹ̀rù ń bà wọ́n? Then tó bá dẹ́rù ń bà wọ́n, kí ló ń bà wọ́n lẹ́rù pẹ̀lú iṣẹ́ tí wọ́n gbà? Àwọn wo ló ń kó AK-47 fún àwọn pípù yìí? Ṣé kò yẹ kí ìjọba ó ti ṣe ìwádìí kọjá bẹ́ẹ̀? Àwọn wo ló ní màálù tí wọ́n ń dà láwọn agbègbè tí wọ́n ti ń fa wàhálà àti àwọn agbègbè tí wọ́n ti ń bá AK-47 lọ́wọ́ wọn? Bàbá wa Bọ́lá Ahmed Tinubu Excellency, ẹni kan mọ̀ fẹ́ràn joko olóko mọ́, wọn ò gbọ́ o. Wọ́n láwọn jòfin lọ o. Ẹni kan máa gbé weapons kiri bí AK-47 àdá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, ká tiẹ̀ sọ pé wọ́n gbà dáadáa ní wọ́n fi ń ṣèyàn léṣe náà ni wọn ò fi gé ko. Ọ̀dà kí ni ẹran tiwọn? Kí ni problem wọn? Iṣẹ́ wo ni wọ́n ń ṣe tí wọ́n fi ń gbé weapons kiri? À ń sọ àdẹ̀ní dákẹ́, à máa sọ gbogbo ìgbà. Eléyìí ò dáa tó. Wọ́n ti pààyàn ní Bere lọ́jọ́ Tuesday. Àwọn ọ̀dọ́ ń pariwo. Àṣẹmọ́lù làwọn pípù yìí. Wọ́n àyè gbé AK-47 kiri. Níjọ́ tí ẹ ti dá Àmọ̀tẹ́kùn sílẹ̀ nílẹ̀ Yorùbá yìí, wọ́n à nírú sophisticated weapons táwọn pípù yìí ń kó kiri. Ní àwọn tó jẹ́ pé àwọn agbèfọ́ba ìjọba nìyẹn o. Ẹ̀ẹ́dẹ̀rí tọwọ́ wọn gbà á lẹ̀. Kí ni iṣẹ́ àwọn agbófinró gan báyìí? Ṣebí tíjọba bá ṣòfin, ṣebí káwọn make sure wípé òfin yẹn múlẹ̀ ni. Àwọn DPO àti àwọn area commander, gbogbo àwọn ọlọ́pàá tó wà ní Plateau lọ́hùn, iṣẹ́ wo ni wọ́n ń ṣe táwọn Fúlàní tó fi ń kó AK-47 kiri? Ṣáà ti ṣe nǹkan nílùú yìí? Ṣágbára ìjọba káwọn pípù yìí? Kí lọ́nà àbáyọ? Ẹ bá wa béèrè lọ́wọ́ ìjọba, àwọn tó bá wà láyé
torí Muhammadu Buhari ti lọ kọ́lọ́n kó fọ̀rùn kẹ kò sẹ́ni tí ò ní lọ bí tó lọ. Ẹ bá wa bí àwọn tó approve owó yẹn tó bá jẹ́ Buhari àtàwọn tó sanwó yẹn pé owó kí ni 100 million tí wọ́n kó fáwọn Myetti Allah ń gbà tí wọ́n kówó fún wọn gbà yẹn. Kí ni Myetti Allah ń ṣe fúnjọba? Èló ni tax tí wọ́n ń san? Àwọn náà ni wọ́n tẹ̀lé òfin yìí. My question, ṣé àwọn tí afẹ́jọ máa gbé nìyí? Ṣé wà àti tiwọn ṣójọra? Ṣé unity lè jọba? Togetherness ń kọ́ ẹ̀yin ọba aládé ilẹ̀ Yorùbá? Ẹ má jẹ́ ó dìgbà tí wọ́n bá wá mú wa pa bí ẹran. Ẹ wo tó ń ṣẹlẹ̀ káàkiri. Bá a bá ṣọ́ra AK-47 tán kó kiri ká tètè pariwo fúnjọba pé kán má kó délẹ̀ wa o. Ta la gbẹnusọ wa báyìí? Ààrẹ ni sọ̀rọ̀. Ẹni tó tún lè sọ̀rọ̀ ẹ lè sẹ́yìn òdì. Ẹ rí nǹkan kan sọ sọ́rọ̀ ẹ̀. Bọ́ba ya ẹ̀ tó ló ń sọ̀rọ̀ jù, ọ̀rọ̀ ẹ̀ ti pọ̀ jù. Ẹni tó dákẹ́jẹ́ ta la mọ̀ tí ẹni tó ń ṣe. Ìyá yóò mọ̀ gbọ́dọ̀ jẹ́ ọmọ Yorùbá. Ẹ̀yin ọba aládé, Olúwo kó àwọn Fúlàní ó kó wọn wọ̀lú Ìwó. Ṣé kìí ṣe pé ibi tógun Fúlàní ó tún gbà wọlé Yorùbá náà? Àwọn ọmọ Ìwó ni mò ń pìtì. Ṣé ìṣe tó ṣẹlẹ̀ sí Àfọ̀njá nílùú Ìlọrin ni ó ṣẹlẹ̀ sílùú Ìwó? Àwọn tó pèlé èèyàn yìí ṣé èèyàn ni wọ́n? Kí ni Olúwo rò tó fi jẹ́ pé lásìkò yìí ló lọ kó Fúlàní wá sílùú Ìwó torí kí wọ́n máa wá bá wọn gbé? Innocent people làwọn people yìí ń pa o. Ẹni tó lóko ni wọ́n ń pa o. Àwọn aráàlú ni wọ́n ń pa o. Ṣé dandan ni kán bá wọn ṣe forest guard? Àwọn onílùú làwọn ò fẹ́ pé wọ́n ń sọmọ onílùú, wọ́n ní dandan ni a gbọ́dọ̀ ṣe forest guard. Ìyẹn ni pé wọ́n fẹ́ wà nínú igbó yẹn sẹ́ẹ̀. Wọ́n dẹ̀ ń jẹ́ kó máa yé wọn pé kò sẹ́ni tó lè láwọn. Sọmọ onílùú àti wọ́n lè jọ ṣe forest guard papọ̀ kán mọ̀ pọ̀ ọmọ onílùú sínú igbó. Wọ́n ti bẹ̀rẹ̀ lọ́hùn-ún. Ẹ má dúró dègbà tí wọ́n bá gbé débí o. Ṣó possible kọ́ ọmọ Yorùbá lòun fẹ́ lọ máa ṣe forest guard nílẹ̀ Fúlàní? Báwo lọmọ Ẹ̀gbá ṣe fẹ́ lọ ṣe forest guard ní Borno? Ṣé gbó bàbá rẹ̀ ni? Ibo ló mọ̀ ń bẹ̀? Ṣàdúgbò rẹ̀ ni? Kí wá ló dé tán Fúlàní wá ń sọ pé dandan àwọn fẹ́ ṣe forest guard nílùú onílùú? Ṣé rí pé nǹkan ń bẹ o? Ó ń bọ̀ àwọn là ń dẹ́ẹ̀dẹ́ o. Igi gogoro má gún mi lójú. Òkèrè láti lọ o. Myetti Allah, ìjọba, aráàlú, ẹ̀yin aráàlú, ojú kékeré kọ́lẹ́ fi wojú Myetti Allah lásìkò yìí o. Ìbọn tí wọ́n ń gbé kiri wọ́n ti di terrorist o. Kò sára tí wọn ò lè dá pẹ̀lú ìbọn tí wọ́n gbé dání pẹ̀lú ẹni tí kò ní ìbọn lọ́wọ́. Bẹ́ẹ̀ bá ti gbà wọ́n láàyè nínú igbó yín, tẹ́ ẹ̀ tètè dìde sí wọn. Bẹ́ẹ̀ bá ti rí wọn lọ́kọ̀ọ̀kan ègèjì, kọ́ba ìlú, olórí ìlú kán gbáradì kán lo tàwọn bàbá wa náà pẹ̀lú ẹ̀. Ọ̀yàn ò lẹ́wà o. Ẹ̀yin ọba aládé gbogbo akíyín, ẹ wá nǹkan ṣe o. Ṣùgbọ́n ẹ má rántí nǹkan tí Myetti Allah tí wọ́n ń ṣe fún yín nípa màálù, nítorí gbogbo wa la fẹ́ràn pàtí lásìkò yìí. Ẹ má rántí ẹ o. Bẹ́ẹ̀ bá rántí màálù jíjẹ, ẹ ní múra lẹ̀ dé ogun tó ń bọ̀ yìí o. Dandan kọ́ ni ká jẹ màálù o. Ta ni àwọn akọni wa tá a ní nílẹ̀ Yorùbá tí n tó ń ṣẹlẹ̀ ní Plateau àtàwọn ìlú míì tó bá fi ráyè ṣẹlẹ̀? Mo dẹ̀ ṣúọ̀ tírú ẹ̀ bá máa kọ́ ṣẹlẹ̀, Ọlọ́run ní jẹ́ á rí, Ọlọ́run ní jẹ́ ó jẹ́lú Ìwó. Ẹ rí báwọn tí Olúwo kó sọ́dọ̀, ẹ rí bí wọ́n ṣe dìde ogun padà sí tí wọ́n á wà lẹ́yìn àwọn èèyàn wọn. Irú àwọn èèyàn tán jẹ́ nìyẹn o. Mission wọn ó yàtọ̀ sí ní tólúwo ń rò. Àwọn fẹ́ gbalẹ̀ Yorùbá ni. Kólúwo náìsì sí wọn jù bẹ́ẹ̀ lọ dọ̀la, wọ́n padà
gbẹ̀yìn bẹbọ ẹ̀jẹ̀ ni.